Ọpẹ́ ló kù. Wọ́n ń sáyìn ẹja sùn. Gbogbo bí báyìí náà fún wa ẹ̀yẹ jókòó bàbá òye kò lẹ́ lọ ẹ̀ ti pẹ́ káàkiri lọ. Dr. Lọ́ládé Dr. Yeyípọ̀ àwọn ọmọ ìbílẹ̀ bàbá ń tẹ̀yìn wájú nígbà yìí. Mr. Lọ́ládé Yeyípọ̀ Dr. ọba ń tẹ̀yìn wájú nígbà yìí o. Gbogbo ilé ìsàrè ọ̀nà ìwájú ká Dr. Lọ́ládé Yeyípọ̀ àbẹ̀tẹ̀lá kọ́kọ́ kàn ní kábíyèsí àgbẹ̀tẹ̀ sí kejì. Dr. Yeyípọ̀ Dr. Bíọ́dún Yeyípọ̀. Àbẹ̀tẹ̀lá kọ́kọ́ kàn ní kábíyèsí ètò ìdìbò lóye ẹ̀kẹta àwọn ọmọ oṣù ẹ̀kẹrin àwọn ọmọ àfin ẹ̀ka ọ̀run
àwọn olóòlù àwọn àgbẹ̀rẹ̀ lórí ó yẹ ilé ìtàwé wa wọlé onílù ẹ má tẹ̀lé lọ́wọ́ bàbá mi. ibi lẹ́nu àdìyẹ tí bàbá bàbá ti fi wọ́n mú mọ̀ sí àwọn ilé òkú fún aláàmọ́ tó bá tọ́ máàmù lọ́tọ̀ ìgbẹ́ ní orí ọjọ́sùn àbú ìyàwó ọmọ olóṣù ẹjọ́ ọmọ ẹjọ́ ọmọ ẹjọ́ ẹgbẹ́ ẹjọ́ dúró náà ẹjọ́ parí ètò tàbí náà ibi tẹ́mọ̀ tó kọ́ lè ọmọ wọ́n ní àjò eégún wọn ní kẹ́ máa lọ bára gbọ́ eégún tó máa lọ bára gbọ́